You are watching GboahTv. Kindly subscribe, like, and follow. Thank you.
Ọlẹ́ náà fún bàbá bàbá ẹ̀ lọ́ọ̀ni kábíyèsí àgbáyé. Sàìdì ọmọ ìgbà ni máa gbọ́, àǹdí ẹ̀rọ bá ń bí. Oríkì ìdúgbò ẹ̀ máa yọnu sí mi. Ẹ̀ máa yọnu sí mi. Ẹni tó bá yọnu sí mi, a máa dówó lọ́wọ́, a máa kọ́lé wọlé, a tún máa bímọ lémọ̀. Mùsùlùmí ọmọ gbogbo jẹ́ mi, ọgbọ́dọ̀ fẹ́jẹ́ ní ẹ̀rẹ́ màálù. Ọ̀làjà Bàṣírátù aya Ṣóyẹ tó bá wá ṣẹlẹ̀ mo dá dúró náà. Bọ́bá gùntẹ́ obìnrin gold olóhùn akílẹ̀jì lábẹ́ olúwa tó yìn abẹ́rù àgbà. Abẹ̀rù àgbà ní òtẹ̀lẹ̀ yìí bẹ́ ń. Àwọn pẹ̀lú bọ́bá gùntẹ́ olú ìwà. Ìkan náà ni wọ́n bọ́bá gùntẹ́ ní wọ́n. Bàṣírátù aya Ṣóyẹ.